Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun, Tuesday ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024. Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Òkùnkùn bírímù látàrí àìṣedéédé iná ọba lápá àríwá orílẹ̀-èdè yìí, Ààrẹ Tinubu ti dá sí i. Ó pàṣẹ fún iléeṣẹ́ tó ń mójútó iná ọba lórílẹ̀-èdè yìí, ìyẹn TCN, láti jáwé sóbì lórí àtúnṣe iná ọba tó bàjẹ́. Ó ní kí iléeṣẹ́ ológun pèsè ètò ààbò fún wọn. Mínísítà fún ọ̀rọ̀ iná ọba ti sọ ibi tí iṣẹ́ dé dúró. Ó ní àwọn ibi tí iná ti bàjẹ́ ni àtúnṣe ti ń lọ tí yóò sì parí láìpẹ́. Àwọn gómìnà lápá àríwá orílẹ̀-èdè yìí ti pariwo síta. Wọ́n ní kí àtúnṣe wáyé ní kíákíá, inú òkùnkùn làwọn wà. Ìfigagbága àti ìforígbárí àwọn ilé-ẹjọ́ látàrí wàhálà òṣèlú ní ìpínlẹ̀ Rivers. Àwọn adájọ́ ti wọ́ gàù pẹ̀lú bí adájọ́ àgbà lórílẹ̀-èdè yìí ṣe pàṣẹ pé kí ìwádìí wáyé lórí wọn. Bẹ́ẹ̀ ló tún ránṣẹ́ sí adájọ́ àgbà ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ láti wá wí tẹnu ẹ̀. Wọ́n ti kéde gómìnà Sanwó-Olú gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ẹlẹ́ni 25 fún ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú APC ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ àyẹ̀wò àwọn mínísítà tuntun 7 tí ààrẹ yàn lónìí. Èyí ni bí ilé-iṣẹ́ ọlọ́pàá ṣe rọ́wọ́ tó aṣòfin Alex Ikwechig lórí ẹ̀sùn pé ó fìyà jẹ awakọ̀ bóòtù l'Àbújá. Ìjọba àpapọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí à ń padà sẹ́yìn lórí àṣẹ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ. Ilé-ẹjọ́ ti dá àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn JAMB lọ́wọ́ kọ́ láti má lè gùnlé àṣẹ rẹ̀ láti máa gba àwọn akẹ́kọ̀ọ́ tọ́jọ́ orí wọn wà lábẹ́ ọdún 16 wọlé sí ilé ẹ̀kọ́ gíga. Ìròyìn eré ìdárayá. Agbábọ́ọ̀lù ikọ̀ Man City tó tún ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Spain ìyẹn Rodri ló gba àmì ẹ̀yẹ Ballon d'Or gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ọkùnrin tó dáńtọ́ jùlọ lágbàáyé. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.